A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ fún ikọ̀ ọlọ́pàá FID Intelligence Response Team IRT TAC Team láti rí i wípé wọ́n gba ọmọọba Ẹniọlá Ọlájùnní tí í ṣe olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 bí ó ti ń rin ìrìnàjò lọ ìlú Àbújá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí, iléeṣẹ́ ọlọ́pàá ní ojúṣe láti rí i wípé ọmọọba Ọjájùnní padà sílé láyọ̀ àti àlàáfíà kí wọ́n sì ṣe gbogbo àmúlò ọgbọ́n orí ìmọ̀ ẹ̀rọ láti ṣe àṣeyọrí. Ó wáá rọ ará ìlú kí wọ́n ṣọ́ra fún ọ̀rọ̀ orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú gbígbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri kí ó má ba ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá jẹ́. IGP ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè fa ìjákulẹ̀ fún ìgbìyànjú wọn, ó sì tún lè fi ẹ̀mí ẹni wọ́n jí gbé wéwu. Èyí ń wáyé bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta Olúfẹ́mi Àbániwọ́ndá ṣe pàṣẹ kí wọ́n fi Divisional Police Officer DPO Ọ̀gwàchí Ukwu ránṣẹ́ lẹ́yìn gbàjarè ìkọlù ìwà ìjínigbé àti ìdigunjalè tí ó gba ìlú kan. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí ó ń fò kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ WhatsApp àti ibòmíràn lórí ètò ààbò tó túbọ̀ mẹ́hẹ ní ìjọba ìbílẹ̀ Gúúsù Aniocha ní Ọ̀gwàchí Ukwu. Bẹ́ẹ̀, igbákejì kọmíṣánná ọlọ́pàá DCP Àìná Adéṣọlá ti darí ikọ̀ ọlọ́pàá Tactical Team lọ agbègbè. Nínú àtẹ̀jáde ní alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Bright Edafé ti ní gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti gbógun ti ìwà ọ̀daràn, ikọ̀ ọlọ́pàá láti Dragon Patrol, Eaglenet àti Rapid Response Squad RSS ti dúró wámúwámú sí àwọn agbègbè káàkiri láti ṣẹ́gun ìwà ọ̀daràn. Bákan náà ni wọ́n darí Special Anti-Kidnapping and Cybercrime Squad lọ sí ìlú Ọ̀gwàchí Ukwu pẹ̀lú ọgbọ́n inú àti ìmọ̀ ẹ̀rọ láti fi ṣe ìdánimọ̀ àwọn oníwà ọ̀daràn kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Àbániwọ́ndá fi dá àwọn olùgbé lójú wípé òun ní ojúṣe láti mú kí ètò ààbò fún ẹ̀mí àti dúkìá le daindain ní ìpínlẹ̀ Delta, kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá láti ṣe àfisùn bí wọ́n bá kófìrí ìṣe tí ó mú ìfura dání fún àwọn agbófinró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services DSS ti fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àná fún Dèkínà Bassa Federal Constituency Comrade Usman Ọ̀kàì-Austin. Olóṣèlú ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Ọmọyẹlé Sowore ni ó ṣe àfihàn bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe gbé Ọ̀kàì ní pàńlàká kúrò ní ilé rẹ̀ lónìí Ọjọ́rú. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sowore ti ní wọ́n mú Ọ̀kàì nítorí ó fi ẹ̀hónú rẹ̀ hàn tako ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo. Sowore kọ wípé kí wọ́n wo bí àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe ń gbé ará ìlú tí wọ́n fi ìyà jẹ wọ́n látàrí wípé wọ́n fi ẹ̀hónú wọn hàn tako ìṣelòdì sófin gómìnà Ododo, kí wọ́n tètè tú Ọ̀kàì sílẹ̀. Sowore ṣe àpèjúwe àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní lawless official wípé wọ́n ti bẹ̀rẹ̀ o, wọ́n gbọ́dọ̀ yọ̀ǹda Ọ̀kàì ní kíákíá kí ẹ̀ṣọ́ aláàbò fi ara rẹ̀ sílẹ̀ láti sọ ara wọn di irinṣẹ́ fún àwọn oníwà ìbàjẹ́ olóṣèlú bíi Ododo, Yàyà Bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí wọ́n tètè yọ̀ǹda Ọ̀kàì báyìí. Ọ̀kàì ni a gbọ́ wípé ó máa ń sábà sọ̀rọ̀ tako kùdìẹ̀kudiẹ ìṣèjọba Ododo. Àìpẹ́ yìí ni Ọ̀kàì ké sí Ododo kí ó dẹ́kun ìwà tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àṣìlò àti àpọ̀jù agbára unchecked and excessive powers láti ọ̀dọ̀ olùṣirò àgbà ní ìpínlẹ̀. Àbíbá Ọ̀nàkà Ọ̀kàì fi ẹ̀sùn kan olùṣirò àgbà wípé ó ń kọjá àyè rẹ̀ lábẹ́ òfin pẹ̀lú màgòmágó owó àti dídá sí ìṣèjọba lọ́nà àìtọ́. Ó ní àwọn ìsọ̀mọ̀gbé olùṣirò àgbà ti gbàjọba Ododo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
adájọ́ Rahman Oshodi láti àkànṣe ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti ní ẹ̀sùn tí wọ́n pè fi béèrè kí adájọ́ jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n pè tako gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele tí ó ń lọ lọ́wọ́ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Níbi ìdájọ́ òní ni adájọ́ Oshodi ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwáwí tí afẹ̀sùnkàn ṣe kò lẹ́sẹ̀ ńlẹ̀, kò ṣe àwáwí tó múnádóko láti jọ̀wọ́ ẹ̀sùn. Ọjọ́ Ajé ni agbẹjọ́rò afẹ̀sùnkàn Ọlálékan Òjó kàn sí adájọ́ kí ó jọ̀wọ́ ẹ̀sùn bí ó ti ṣe àwáwí wípé àwọn ìdájọ́ rẹ̀ síwájú ṣe ojúsàájú, ṣùgbọ́n agbẹjọ́rò fún àjọ EFCC Rotimi Oyedepo ṣe lòdì sí ìgbésẹ̀ yìí. Ó ní kò sí ojúsàájú nínú ẹ̀sùn tí wọ́n ti ń bá bọ̀. Lẹ́yìn àgbéyẹ̀wò lọ́tùn-ún-lósì ni adájọ́ dá ẹjọ́ wípé ẹ̀sùn yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí wọ́n ti dà á nù bí omi ìṣanwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé lálẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun ní ìjọba ìbílẹ̀ Gúúsù Warri, ìpínlẹ̀ Delta ti ṣekú pa ó kéré tán ènìyàn 5 nígbà tí àwọn bíi 20 sì di àwátì. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ méjì speedboat ni ó fi orí sẹ́ ara wọn pẹ̀lú èrò tí wọ́n ń kó bọ̀ láti ibi ayẹyẹ ìsìnkú. Ọ̀pọ̀lọpọ̀ èrò ọkọ̀ yìí ni kò wọ aṣọ ìdáàbòbò ẹ̀mí life jacket nígbà tí ìjàmbá yìí fi wáyé. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Edafe Bright fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní wọ́n ti dóòlà àwọn 6 pẹ̀lú ìfarapa bí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Edafe fi kún un wípé àwọn ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ orí omi àti àwọn òmùwẹ̀ láti rí àwọn tí ó sọnù sínú omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.